bó ni ìwọ tó fẹ́ jẹ imam tó sọ̀rọ̀ Ọlọ́run tó bá yẹn sọ̀rọ̀ Ọlọ́run tó mọ̀ pé iṣẹ́ imam ni pé kó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn tẹ́mi wọn ò fi rọ̀. Ìwọ yìí náà tó fẹ́ joyè imam ó wá ń lọ sọ́dọ̀ alágbígba babaláwo láti bọ́ fi ajá dúdú ṣe nǹkan bàjẹ́ sí ẹni tí ẹjọ́ ń du oyè imam kó lè bá jà mọ́ ọ lọ́wọ́. Gbogbo gbìyànjú ẹ̀ náà lórí nǹkan ìpọ́n yìí bọ́ ṣètò náà Ọlọ́run yẹ̀yẹ́ rẹ̀. Gbogbo ohun tó ní ká bọ́ sà sí ẹni tí ẹjọ́ ń dùn kọ̀ọ̀ràn Ọlọ́run pé kó mú. Síbẹ̀ náà àbùkù tó ń kàn ọ́ náà ni. Sí tó bá tiẹ̀ wá já sí pé kíní ìwà bọ́ sí ọ lọ́wọ́ tí bàbá alájá dúdú tẹ́nu ẹ̀ gbọ́rọ̀ lórí rẹ̀, ṣé ó lè bọ́ ta lórí mímbàrí tó sọ pé kọ́lọ́hún paná adébọ̀rẹ́ gẹ́gẹ́ báwọn bàbá tànà ṣe máa sọ dòní pé kọ́lọ́hún paná adébọ̀rẹ́ kó gbé súnà Ànábì sallallahu alaihi wasallam gàṣẹ́nu rẹ̀ ọgbà tó sì jẹ́ pé ọ̀nà ẹbọ lọ́tọ̀ tó fi dórí ọ̀nà súnà ọ̀nà wo lọ́ gbà síwáàsí ní òjò ọjọ́ mi lójú ló fi jẹ́ pé tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà kan lónìí tí wọ́n láwọn lọ bẹ ẹlẹ́bọ àwọn bàbá àtijọ́ wà tipẹ́ ẹ mọ̀ sí kínní kan tí wọ́n tẹ́ pàtì sọ̀rọ̀ nípa ẹlẹ́bọ ń dẹ́rù bá wọn ara rú wọn nù o wọ́n fẹ́ jẹ imam ọba lọ babaláwo kán bọ́ fi ajá dúdú kán bọ́ fi sàsí opponent rẹ̀ láìsí ipò òṣèlú láìsí ipò ayé ipò tó fi máa sọ̀rọ̀ Ọlọ́run tó fi máa báwọn èèyàn sọ̀rọ̀ ẹnu wo ló fi sọ̀rọ̀ ẹ má sóògùn ẹ má gbẹbọ ẹ má ṣe nǹkan kan tẹ́pẹ́ tí wọ́n gán ti ṣe kó tó débi tó wà ó burú ju tó ń fẹnu ẹ sọ lọ lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà ní òfin dùn mí ló fi jẹ́ pé Dr. Yunus Toliat Ayélára ló jẹ́ kí ọ̀tá wọn pọ̀ lónìí lápá lọ láàrin àwọn aláàfáà gan nígbà gbogbo àwọn àfáà tẹ́ ń wò lè rá àfáà gidi kan tó jẹ́ tí ń tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam tó tẹ̀lé ọ̀rọ̀ Al-Qur'an kó máa tako Dr. Yunus Toliat Ayélára àbí kó sọ pé tí ń sọ àṣejù ní ń sọ lórí ọ̀rọ̀ kí ni Kùránì sọ kí Ànábì sallallahu alaihi wasallam sọ àfi kó jẹ́ pé irú àwọn àfáà tá à ń sọ yìí àfáà alájá dúdú tó ń gbẹ́bọ torí pọ́ fẹ́ jẹ ìmáàmù ojúlé ọmọ Yorùbá ṣe mọ̀ pé ń dáko èèyàn ìsìnkú yóò tún di pé kinní kan ẹ̀kú tí ń tẹ́tí mi tẹ́lẹ̀ ẹni ẹ̀ arrest mi wòlé kan ti ẹ̀ send message sí mi olóhùn mẹ́sàn-án kan arrest mi láì jalè láì gbàyàwó ẹnì kankan so ibi tẹ́ ẹ bá já ká mọ̀ wò kádàrá ọ̀sẹ̀ o ojúlé ọmọ Yorùbá mo dánu dúró báyìí náà mo tún padà bọ̀.